Today, bandits kò sí ní Kwara, kò sí bandits ní Kwara, anywhere in Kwara. Òṣèlú ti wà ńbẹ̀, ṣó ti yé. One, àwọn Kwara North wípé àwọn bandits wọ́n yàn wọ́n lẹ́nu. Bóyá ọ̀rọ̀ tó pẹ́ ló ń sọ, kì í sọ̀rọ̀ recent. Wọ́n like I said earlier, Abrahaman ó ti try. Mo sọ lẹ́ẹ̀kan pé bó bá jẹ́ pé the type of action tí Rahman gbé ní Kwara ni wọ́n ti gbé ní other states tí bandits ti ṣẹlẹ̀, probably there will be no more bandits in Nigeria. I told you, despite the internal effort, he requested for support from the federal government. Federal government dẹ̀ fún ní support. Wọ́n mú second mechanized kinní kan Ìbàdàn. Pé DO ṣe tó jẹ́ pé òun ní headquarter Sobi. The president wọ́n gba nǹkan tí Rahman suggest torí wọ́n sì move wọn láti Ìbàdàn. Ìbàdàn tí wọ́n move tí wọ́n wà wọn. Anyway, ẹnu mi ó gbọ́dọ̀ wà. Ó ní tí mo lè sọ, àmọ́ kò sí bandit mọ́ ní Kwara. Through the effort of Abrahaman, and everybody must give kudos to him. That's why we spoke on the radio and paper lánàá àbí ìjẹta tá a fi fún ní kudos. Today, bandits kò sí ní Kwara. Béèyàn bá sì tún wá, báwọn míì bá tún wá, wọ́n pàdé very fierce attack problem tí wọ́n bá tún wá nísìn. Nítorí àwọn tí wọ́n kó àwọn ò tiẹ̀ lọ. The soldiers are there and they have taken it as a war. Wípé a fẹ́ mú yàn kọ́. Subhana Rabbika, ìfẹ́ kọjá bẹ̀ wọn. Àmọ́ lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí o, kò sí bandit ní Kwara, anywhere in Kwara. Akunle Suleiman. Mo rò pé ibi tí ó yé e mọ́ àti bó ṣe mọ̀mọ́ iná ló sọ. Ó dùn mí pé mi ò ní statistics lọ́wọ́ ní ìgbà tí Rahman kọ́kọ́ wọlé first term. Owó gbèsè tá a bá ńlẹ̀ àti owó salary arrears, owó tí wọ́n jẹ lẹ̀ tá à ń pè ní gẹ́rígèdì, tó jẹ́ pé wọ́n ń sanwó àbọ̀ fóṣìṣẹ́, abágbèsè rẹ̀ ńlẹ̀ tó pọ̀. Àwọn pension, ṣé ẹni tí ò rí full salary gbà iná ni ó rí pension gbà? Wọ́n wá jẹ pension kalẹ̀ láti bí ọdún yìí, ṣé 1913 là á pè 2013, something like that. Wọ́n wá jẹ ẹ́ lẹ̀ àwọn ṣiṣẹ́ fẹ̀yìntì. A wá rò. The present governor ó set up committee
pé bóò la lè ṣe, wọ́n wá ní kí wọ́n bẹ̀rẹ̀ láti 13 kí wọ́n máa san bọ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í san, àmọ́ kò ṣeé san lẹ́ẹ̀kan ṣoṣo nítorí èèyàn ti pọ̀ jù. Gbèsè tí wọ́n jẹ lẹ̀ ó yìí kù dì sí o. Àwọn Sàràkí wọ́n jẹ gbèsè o. Àmọ́ àwọn kọ́mítì wa wọ́kọ̀ àti fọ́múlà wọ́n mọ̀ san certain percentage fáwọn kan. So ibi wọ́n ti ń san naturally àwọn èèyàn náà ni wọ́n ń bẹ ń bẹ̀. Wọ́n ń san àmọ́ wọn ò san bí wọ́n ṣe ní kí wọ́n mọ̀ san, kó jẹ́ pé wọ́n parí ẹni tí wọ́n jẹ ní 2013 kí wọ́n parí tiẹ̀ kí wọ́n tó bọ́ sí 2014 à ń ṣe labour. Nítorí táwọn náà jẹ́ human being, wọ́n ń san bọ́ra wọn láàrin. Àmọ́ kò jẹ́ kí ẹni tó ní 5 million ní pension tẹ́ ẹ̀ wá ń san 100,000 àbí kìíní fún lóṣooṣù. The government is trying to reduce the debt. Àmọ́ wọn ò lè san nítorí àwọn míì náà ti tún jáde. Àwọn ẹlòmíì, àwọn pensioner míì ó tún dé, wọn ó tún kún. So wọn ò lè wí pé kò san. Àmọ́ we will appeal to the governor pé kó rọ́jú tọ́kàn bá dé, àwọn tó ti pẹ́ yẹn kí wọ́n kílẹ̀ rẹ̀ ká tiẹ̀ wá mọ̀ wọn tí ó kù. Àmọ́ kẹ́nìkan wá sọ pé ẹni èèyàn kan ló jẹ gbèsè òun, ó ní fi bí pa wọ́n. Ẹ mọ̀ pé bó ṣe yé mọ́ ni. Ẹnìkan ló jẹ gbèsè tá à ń wí. So I don't know. Òṣèlú ti wà ń bẹ̀. So ti yé àwọn Kwara North wípé àwọn bandits wọ́n yìn àwọn lẹ́nu. Bóyá ọ̀rọ̀ tó pẹ́ ló ń sọ, kì í sọ ọ̀rọ̀ recent. Wọ́n ń bẹ̀rù wípé àwọn bandits ó wá. Ó yàtọ̀ fún pé àwọn bandits wá. Àwọn bandits wọ́n ti wá, wọ́n ti dé Patigi, wọ́n ti dé Èdù, wọ́n ti dé Káyàmọ́rí, wọ́n ti dé bólẹ́ǹpé Bàrùté. Bẹ́ẹ̀ wọ́n ti root gbogbo wọn out. Tí community ti settle back. Àwọn sójà tí wọ́n move láti Ìbàdàn tí wọ́n lọ gbogbo area yẹn, àwa náà rí wọn. Òru ni wọ́n ń kọjá. Gbogbo àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yẹn pẹ̀lú rìpọ́ọ̀tù tá a gbà látọ̀dọ̀ wọn, they are okay. Wọ́n ń dúpẹ́ ni. Bóò lè ní oníkíní kan mọ̀ gbé nǹkan tí ò rí. Ṣé bí ilẹ̀ yìí ló wà táwọn olùsí ọmọ àlè kan tí wọ́n sọ sóríṣiríṣi pé wọ́n ń bẹ lẹ́yẹ ń kọrin, wọ́n ń bẹ lẹ́gbẹ̀jìlá, wọ́n ń bẹ lógèlé. Why doing that? Tí nǹkan kan ò sí, tí ò sí nǹkan kan lógèlé. Ògèlé ń bẹ̀ wọn, àwọn ẹbí mi pọ̀ ń bẹ̀. Ààrẹ Ògèlé gan láti yàyín ló ti kó orí èkó ní. Bí kankan yín bá ta immediately láàgbọ̀. Ẹnìkan sì ni wọ́n wà lógèlé. So I think the government in Kwara has tried to make sure that insecurity in Kwara is a thing of the past.
àfi báwọn kan bá tún lọ rí gúrúùpù tí wọ́n bá wá kìí ṣàwọn tó wà ní wọ́n jẹ́ ń sọ̀rọ̀ kọjá ibi tó ti yẹ náà mọ̀ tó nídìí pé kí n sọ fún ọ inú gbogbo rédíò station about 14 àbí 15 ló wà ní Kwara èwo ló dé lọ sọ pé òun rí sọ pé àwọn cover truth ni èwo lọgbọ lérí rédíò tó sọ newspaper owó lọkọ gbogbo òun rí òun lọbẹ social media tẹ ní mẹni tọkọ náà ló ń rí láìlé lórí náà wọ́n máa ṣàkúlẹ̀tì nǹkan tí ò rí bẹ́ẹ̀ eléyìí a ti rí i pé handwork àwọn olóṣèlú ni wípé ẹgbẹ́ sí ẹ̀kọ́ ti dókèlè ẹ̀kọ́ ò ti dé kínní wọ́n wá kírèsì panic sọ́kàn aráàlú what they want to achieve ni pé bí ìlú ọba fọkàn balẹ̀ wọn ò ní láìkí ìjọba tó wà ní kínní ọ̀tán. That's what they want to achieve. And suggestion has come. Anybody, kódà bó bá ṣe wọ̀ lọ́kọ kínní kan pé wọ́n ti débì kan, wọ́n ó mú ọ, they can trace you, ó track ẹ̀, wọ́n ó mú ọ, tí wọ́n bá sì mú ọ, àfi kó mú wọn dé ibi tí wọ́n wà, lérí àti ọba ti ní wọ́n wà. That is what is going on. Wọ́n tí wọ́n ń gbé kiri, mo ti fún ìjọba àbí security agent nímọ̀ràn tèmi. Tó ti yé anybody tẹ́ bá track ẹ mú ẹ fi jófin simple. Tí wọ́n bá ti gbé kiri, ẹni tó bá sọ bẹ́ẹ̀ àfi kó mú ọ dé ibẹ̀ ibi tí wọ́n wà gangan. Bó bá mọ bẹ̀ níbo ló ti rí then you pay the penalty. Ọ̀tán àwọn tí wọ́n rán wọn òun náà ní ó jẹ́wọ́ pé lágbájá ló rán mi bó bá jẹ́wọ́ accessory lẹ́ni òun wọ́n mú pọ̀. That's all. We know in Kwara State again, insecurity so persist has been wiped down. But the aráàlú náà kí wọ́n yé dẹ́tí sí òkú gbọ́. 2, insecurity gbogbo aráàlú gbogbo wa la owe duty láti ensure security area wa. We must be vigilant. So ti yé that is number 1. Lẹ́yìn vigilance Ìlọrin in particular àáfàá ni wá Quran la gbàgbọ́ òun ní idà táwa fi jagun. Àwọn tó nílùú àwọn kan lọ́lọ́run jogún ilẹ̀ yìí fún wọ́n mọ̀ gbéṣẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n gbé tí wọ́n gbé gbéṣẹ̀ tó yẹ kí wọ́n gbé. That's all.